Ṣé gbogbo wa kúkú mọ̀ wípé nígbà tọ́rọ̀ ti dọ̀rọ̀ ilé-ẹjọ́ tí Ìrèmídé, Pẹ̀lúmi àti Àánú tí wọ́n ti lọ court tí méjì nínú wọn dẹ̀ sọ pé àwọn máa tẹ̀lé bàbá àwọn lọ. Níbẹ̀ náà ni adájọ́ ti ní kí Ìrèmídé àti Pẹ̀lúmi kí wọ́n tẹ̀lé bàbá wọn kí Àánú wà pẹ̀lú ìyá wọn. Níbẹ̀ ni Mide Martins ti bú sígbe tó tún wá lọ bá Samson lọ́nà lọ́jọ́ kejì tó ní ìwọ bọ̀bọ́ yìí tó gba ọmọ lọ́wọ́ mi ṣé o bó lè gbà wọ́n gbé ni irọ́ mi ò ní gbà. Níbẹ̀ náà ni Mide Martins tó tún lọ bá wọn ìyẹn ìyá wọn ó bá Samson ó dènà dé ó ní òun ò ní jẹ́ kó lọ. Ìgbà tó di ijọ́ kejì tí Samson délé lẹ́rí ọkàn ń jẹ́ òun náà ló ní kí ló ṣẹlẹ̀ gan-an tóun ò bá sọ títí òun náà á dàbí ìgbà pé òun láṣejù. Onígbà yẹn tóun bí àwọn ọmọ òun mẹ́tẹ̀ẹ̀ta Ìrèmídé, Pẹ̀lúmi àti Àánú òun ò ní owó kankan lọ́wọ́. Níbẹ̀ ọjọ́ tí àwọn ò ní jẹun tébi á máa pa àwọn ọmọ tíyàwó á sì máa sọ wípé kí ó lọ wá ohun tó máa jẹ wá ọjọ́ tó jẹ́ pé epo àti gàárì làwọn ń jẹ tíyàwó òun sì ń sọ wípé kò tó dé ọkùnrin ò tó tí ó tún di wípé ó tún lóyún. Níbẹ̀ ni Samson ló ti tẹ̀ sí ìrìn àjò ẹ̀ tó ní kàkà kí ikú jẹ ṣèṣe àyàfi ṣàwàdànù ni ló fi tẹ̀ síwájú ní ìrìn àjò tó fi wá jíjẹ àti mímu lọ. Níbẹ̀ náà ni ó wá sọ fún Mide Martins ó ní ṣé o gbàgbé ni ṣé o rántí. Mide Martins náà wá sọ fún pé ṣé o mọ ìyà tèmi náà jẹ lórí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ni mo ta iṣu débi wípé ní ọmọ ọ̀dọ̀ ni mo ṣe níbi tó ti ń ta iṣu mo tún yan àgbàdo tọmọtọmọ ní títì lẹ́gbẹ̀ẹ́ títì ìyẹn ò pé mo tún ṣe bírí so pé mo ru blọ́ọ̀kù mo tún ru sìmẹ́ǹtì níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ ní sáìtì toyúntoyún nínú. Kẹ má gbàgbé lásìkò ìgbà yẹn náà ó ní oyún ọmọ kẹrin nínú. Níbí náà ni wọ́n ti wá gbé lọ sí kóòtù padà pé wọ́n ti bó ní restraining order tí Mide Martins sì bú sígbe wípé òun mọ̀ pé òun ní láti súnmọ́ sàkání òun. Mide Martins wá fall sick o nígbà tí kóòtù tún ní pé kó má sùn mọ́ mọ́. Ibẹ̀ ni bàbá Gani tí ìrẹ̀lẹ́kun tó ní má sunkún mọ́ gbogbo ẹ̀ máa dáa tó wá sọ wípé kó ṣàní sùúrù gbogbo ẹ̀ máa níyànjú. Mide Martins ṣòjòjò ọmọ ẹ̀ yìí náà ni Àánú ti sọ pé mọ́mì mi mo wà pẹ̀lú yín táwọn yòókù bá tiẹ̀ fi yín sílẹ̀ tó ní òun fẹ́ rí àwọn ọmọ òun méjèèjì Samson ò gbọdọ̀ gbọmọ lọ́wọ́ òun. Níbí ni Ìrèmídé àti Pẹ̀lúmi tí wọ́n ti ń dáwò ìyá wọn náà tó ní ìyá wọn ti sick wọ́n dẹ̀ ti gbọ́. Níbí náà ni Mide Martins wọ́n sọ pé àlóhùn fẹ́ rẹ́ ọmọ òun sẹ́ẹ̀ níbi òjòjò tó ń ṣe àti òtútù tó mú un. Bàbá Gani náà ò gbẹ́yìn lọ́rọ̀ ẹ̀ tó ní kó ní sùúrù gbogbo ẹ̀ máa níyànjú sẹ́ẹ̀. Ìrèmídé àti Pẹ̀lúmi gbogbo wọn náà ló wá padà wálé tí wọ́n wá rí ìyá wọn tínú ìyá wọn sì dùn tó ní ẹ̀yin ọmọ mi ẹ lè fẹsẹ̀ ara yín rìn wá sílé mi wá bá mi. Níbẹ̀ ló ti wá kúnlẹ̀ fún wọn ló ní òun ṣe ẹlẹ́dàá àwọn òun kó sì dáríjì òun. Níbí náà ni wọ́n sọ pé mọ́mì ẹ dìde nílẹ̀ àti dọmọ yín gbogbo ìgbàkígbà la lè wá rí yín. Níbí náà ni Samson ló ti wá bẹ Mide Martins wípé kó má bínú fún gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àti pé tóun ò bá rìn síwájú sírìn àjò òun ò ní lè tọ́ àwọn ọmọ yìí òun lòun lè fi tọ́ wọn owó lòun lè fi tọ́mọ tí wọ́n máa fi yàn tí wọ́n máa fi yanjú. Níbí ni Samson ti dọ̀bálẹ̀ tí àwọn ọmọ náà sì dọ̀bálẹ̀ pàápàá pẹ̀lú tí wọ́n fi bẹ ìyá wọn kí ó má bínú tí gbogbo family wan live happily ever after. Ṣé ẹ rí ní ìsìn wípé àti bàbá àti ìyá kò sẹ́ni tó lẹ́bi nínú wọn. Bàbá wáwó lọ ìyá náà ń tọ́ àwọn ọmọ náà bàbá sì rówó ó sì kówó padà wá fi tọ́ àwọn ọmọ orí ẹ̀ gbé ìgbé yìí kọ́ lọ́ọ́ máa ṣọ́ àwọn ọmọ wa ká jẹun ọmọ pẹ́ẹ́pẹ́ lábẹ́